ṣàkìtì wọ́n aṣọ ògbárò ìwọ̀n làásà lọ fẹ́ni tí ò fẹ́ràn ẹni mọ́. Yorùbá bọ̀ wọ́n ní ká mẹ́yìn sọ́wọ́ ọ̀tún ká fẹ̀yìn sọ́wọ́ òsì ká fẹ̀yìn rìn látìyìn lọ sí ìṣẹ́yìn. Ẹni tí ò yìn ní òyìn ni, ẹni tí ò ní yin ni kò ní yin ni. Ẹjá ṣàlọ́mọ níwọ̀n ṣùgbọ́n ẹjá gbìyànjú láti ṣe ohun tó tọ́ lásìkò tó yẹ. Mo tún kí yín ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí tí a ti sọ bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí. Ìwé atótó arére Yorùbá dùn kà, atótó arére Yorùbá dùn kà. Mo kí alára, mo kí ajérò, mo tún kí ọwárangún àga ẹkú dédé àsìkò yìí. Ẹkú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa bí a ṣe ń bára wa ṣe, torí pé igi kan kò lè dágbó ṣe. Òwò tóbìnrin ò ṣe rí, ojú ìwé karùndínlọ́gọ́rùn-ún ibẹ̀ la parí ẹ̀ sí gbẹ̀yìn, ibẹ̀ náà láti tẹ̀síwájú. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé o, ọmọ bíbí Owólabí, ṣàró àwọn gá oníbó ẹja, ṣàró gbágbà ìyàwó atárúgbó ṣe lóge, ṣàró ọgbẹ́ tòjò tẹ ọmọ oníbó àwọ̀ ọ̀wọ́ tán ìbú gbogbo ní jẹ́ lómi lómi. Àlàbá ti pàdé Sámínù, wọ́n ti bára wọn sọ̀rọ̀, wọ́n sì ti foríjì ara wọn. Bẹ́ẹ̀ náà ni ẹ rántí tó ṣẹlẹ̀ sí wọn lásìkò tí wọ́n pínyà lábẹ́ búkà lóru tó. Ẹ wo àjọfọkàn bára wa bọ̀ ni, torí pé ẹni tó bá lọ báyìí ló bá kú. Ègé kẹta lójú ìwé karùndínlọ́gọ́rùn-ún la ó ti tẹ̀síwájú. Ẹnu dùn rò fọ́ àgàdà ọwọ́ ṣe é géko. Ibo ni owó ti rí ṣọ́ọ̀bù? Àsìfi ṣọ́ọ̀bù tó bá tóbi dáadáa ló lè gba ẹrú àwọn ọjà tí Sámínù wí yẹn. Ṣùgbọ́n ká mú ẹrú náà ká tó sọ pé ìdó ni a ó tà sí. Àti pé ọjọ́ abágùn kọ́ ni à ń kànrun. Ní ìbẹ̀rẹ̀ báyìí kí ènìyàn ṣáà ti rí ibì kan kó ọjà ọ̀hún síná. Bí ọjà bá ń tà, àwọn oníṣọ́ọ̀bù gan ni wọ́n máa fi ṣọ́ọ̀bù lọ olúwa rẹ̀. Ìgbà tí Àlàbá wá bẹ̀rẹ̀ sí wá ṣọ́ọ̀bù kiri ni ó tó mọ̀ pé bí a kò bá fi nǹkan pamọ́ fúnra ẹni kì í ṣe é tètè náwó mú. Òórùn pàṣà sí lára lọ́jọ́ náà. Ó ní gbogbo títì tí ọjà títà kò rí ṣọ́ọ̀bù kankan kó wà lófìfo. Ó tún rin àwọn tí kò fi gbogbo ara tajà tó bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ kò rí. Ilẹ̀ fẹ́rẹ̀ ṣú pátápátá kó tó gbúròó pé ṣọ́ọ̀bù kan wà nítòsí ọjà odò ọgbẹ̀. Nígbà tí ó débẹ̀, ó bá pé nítòótọ́ ni, ṣùgbọ́n oníṣọ́ọ̀bù ní àfi kí ó sanwó àsansílẹ̀ fún oṣù 6 wípé bí kò bá sì tètè sanwó wọ́n pọ̀ tí ó ń pòyì lórí rẹ̀ bí àṣà tó ń fẹ́ gbádìẹ. Òkòbó ìyàwó rẹ̀ tó gbé, ó ní nǹkan tí yóò tú ilé àwọn ló ń bọ̀ yìí, ṣọ́ọ̀bù ló délẹ̀ yìí, owó dà. Kò sí irú èrò tí kò wọ ọkàn Àlàbá tán ní ọjọ́ yìí, àbí kí òun wá lọ bá fọ́ra wáì kí òun sọ pé òun gbà láti bá a ṣiṣẹ́ lẹ́ẹ̀mélòó kan. Ṣùgbọ́n kíákíá ni ó fagilé èrò náà lọ́kàn rẹ̀. Iṣẹ́ tó bá gbé ni là á tẹra mọ́, òwò tó bá pé ni là á ṣe. Òwò tí ènìyàn ṣe tí kò lóríyìn, tí abẹ̀bẹ̀ rẹ̀ ń fi gbogbo ìgbà fi ibi pẹlẹbẹ lélẹ̀, kò yẹ kí olúwa rẹ̀ tún yọjú sí i. Kàkà kó tún wọ ẹgbẹ́ olè. Bí ilé ọjọ́ kejì ti mọ́ ló bẹ̀rẹ̀ sí ya ilé àwọn tó mọ̀ kiri. Ó sì ń rọ̀ wọ́n láti yá òun lówó. Bẹ̀bẹ̀ kí orí ọ̀kọ̀ṣẹ́, ṣàgbé kí orí ahun. Ó kirikiri kò rí kọ́bọ̀ ìyá títí ilẹ̀ fi ṣú. Kò tó ẹrú tí yọjú sí oníṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ sì ni ṣọ́ọ̀bù náà wà lọ́kàn rẹ̀ nítorí pé ojú títì ni ó wà nítòsí ọjà. Ìdí ọjà ṣáà ni ọjà títà. Ìbànújẹ́ ni ó fi sùn lọ́jọ́ náà. Kò sì díjú píntín tí ilẹ̀ fi mọ́. Bí ilẹ̀ ti mọ́ ni ó tún bẹ́ sójú ọ̀nà tí ó tún wọ́nà bí òun ti ṣe lè rí owó yá kiri. Ó pẹ́ kí ó tó rí ẹni sìn nígbẹ́rẹ́ ìpàkọ́ pé bàbá kan wà ní ìta akọgun. Bí ó bá dé ọ̀dọ̀ bàbá yìí yóò rí owó èlé yá. Ó lọ sọ́dọ̀ bàbá yìí, wọ́n sì jọ ṣèwé àdéhùn lórí owó náà. Ọ̀tọ̀ ni iye tí ó yá, ọ̀tọ̀ ni iye tí bàbá yìí kọ sílẹ̀. Ṣùgbọ́n ó rí obìnrin fẹ́, ó ní òfẹ́ àjẹ́. Ṣebí bó bá bímọ 6 tó pa 5 jẹ,
tirẹ̀ ní ọ̀kan tó ṣẹ́kù. Ó yá 100 náírà lọ́wọ́ bàbá yìí, wọ́n sì kọ 150 náírà sínú ìwé. Wọ́n ní ó ní láti san padà lẹ́yìn oṣù 3 láìsí èlé kankan lórí rẹ̀. Ó fi olórí ẹgbẹ́ àwọn mẹkáníìkì ṣe onígbọ̀wọ́. Bàbá olówó yìí sì kó owó náà fún un. Bí ọba ni Àlàbá wá yan tẹ́kí nígbà tí ọwọ́ rẹ̀ bà owó yìí tán. Ó sì sáré lọ sọ́dọ̀ oníṣọ́ọ̀bù. Ó san àsansílẹ̀ owó náà. Ó sì gba ìwé ọwọ́ pé òun ti sanwó. Ó yára mú ọmọọṣẹ́ rẹ̀ lọ sí ṣọ́ọ̀bù yìí. Wọ́n sì jọ ṣiṣẹ́ kìtàkìtà níbẹ̀. Wọ́n gbọ́n nù, wọ́n gbá, wọ́n sì nu gbogbo ìdọ̀tí kúrò ní ibi tí eruku ti bò lára ògiri. Àlàbá ra àgádágodo ńlá kan. Ó fi sẹ́nu ilẹ̀kùn náà, ó tì í pa. Ó sì padà lọ sẹ́nu iṣẹ́ rẹ̀. Jíjókòó ni wọ́n tún ń jókòó níbi iṣẹ́ tí wọ́n ń fọwọ́ lẹ́rán nítorí pé kò sí iṣẹ́ kan tí wọ́n rí ṣe tààrà. Àfi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àwọn ọlọ́kọ̀ wá ń ṣe iṣẹ́ tí kò tó nǹkan. Ṣùgbọ́n ọkàn Àlàbá balẹ̀. Ṣé ó ní ohun tí àgbàlagbà jẹ tẹ́lẹ̀ ikùn tí ó fi ní ẹkún yóò òun? Ó ní nǹkan tí Àlàbá fọkàn tẹ̀ tí àìsíṣẹ́ kò fi mí lọ́kàn. Sámínù dé tán pẹ̀lú ẹrù tí òun ò máa tà. Ó pẹ́ títí aboyún kò ju oṣù 9 lọ. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọkàn Àlàbá alàgàrà pé bí Sámínù ò bá wá mọ́ ńkọ́. Àkókò tí yóò ṣe èrú sí òní yìí bí? Àbí kò ti ré òun lẹ́pa tó jẹ́ pé Ọlọ́run nìkan ni kò ti pa òun. Ẹni tí a kò bá mọ̀ tẹ́lẹ̀ ní ìwà rẹ̀ lè yani lẹ́nu. Kì í ṣe bí tòun àti Sámínù. Ó ṣeé ṣe kí Sámínù wá kó má kó ọjà kankan wá, kó wá dé kó máa wá irọ́ pa. Ṣùgbọ́n ojú láti mọ iyán tí yóò yó inú. Bí Sámínù ṣe ti yọ fùú yẹn, kò dàbí ẹni tí ó lè purọ́ fún òun. Kí ni ó lè rí gbà nídìí irú irọ́ bẹ́ẹ̀? Ẹni tí yóò bá sì fúnni lẹ́wùwọ̀ sí ọrùn rẹ̀ láwò. Ìgbà tí mìmí ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí gèjìà ní ìgbà tí ó pé ọ̀sẹ̀ 2 tí kò gbúrò Sámínù. Ara rẹ̀ bẹ̀rẹ̀ sí gbóná sí lójoojúmọ́ tí ó fi di pé ọ̀rọ̀ náà fẹ́rẹ̀ dá àìsàn sí lára. Ẹni tí ó ti lọ yáwó èlé tí ó fi sanwó ṣọ́ọ̀bù tí kò ṣíwò lẹ́ẹ̀mejì ká tó sọ pé yóò kó ọjà sí nínú. Bí oṣù 3 bá pé, ọ̀nà wo ni òun fi wá rí 150 náírà san? Àìsí rí san, òun ń fa àbùkù lẹ́sẹ̀. Ó mà burú o. Kí àgbẹ́kẹ̀lé ènìyàn já sófo. Bí oṣù 6 bá sì wà pé, òun ní láti kó kúrò nínú ṣọ́ọ̀bù náà. A jẹ́ pé òun fi owó òun ṣe sàárà. Oore tí kò lọ́pẹ́, àṣedànù, owó olówó, òkìtì àìdẹ. Má kú òjò kígbẹ́, ó ń ṣeré àdá. Má kú òmọ̀wẹ̀, ó bẹ́jú àsódò. Ó mú òkun. Má kú olè dá tatapa. Ó kó apó ogun. Ó kọrí sí ogun. Ìgbà wo wá ni má kú òní kú? Irú àdánwò yìí ṣe é bá níyàn. Kí olúwa rẹ̀ má tún ronú à ń padà sí ẹgbẹ́ àwọn fọ̀ràwáì. Ìrònú wàhálà tí ó ń bọ̀ níwájú ń já Àlàbá láyà. Ṣé ìrònú ìkookò ni yóò pa ajá? Ìbànújẹ́ dorí àgbàkodò bí oríkì olóríkì. Ọ̀sẹ̀ 3 tún kọjá. Àlàbá kò gbọmọkò Sámínù. Ló bá bẹ̀rẹ̀ sí fi ṣọ́ọ̀bù wẹ́lọ̀. Ó ń ké gbàjarè kiri bóyá òun ajẹ́rí ẹni gba ṣọ́ọ̀bù ọ̀hún lọ́wọ́ òun. Kí òun dín àdánù òun kù. Kí òun fi ọ̀ràn mọ́ níbi tó dé dúró. Kíákíá ni ó rí ẹni tí ń wá ṣọ́ọ̀bù. Wọ́n sì bẹ̀rẹ̀ sí dúnàdúrà. Àfi gamboro tí Sámínù yọ sí Àlàbá. Mọ́tò gìrìwò kan ló dé síbi iṣẹ́ rẹ̀ lọ́jọ́ náà tí ó sì dúró. Ẹsẹ̀kẹsẹ̀ ni ayọ́kẹ́lẹ́ Sámínù náà dúró lẹ́yìn rẹ̀ tí Sámínù sì yọ jáde nínú rẹ̀. Bí ó bá fi tó ọjọ́ 2 sí ni, ṣọ́ọ̀bù ìbá ti bọ́ lọ́wọ́ Àlàbá. Àlàyé díẹ̀ ló kù tó ṣe fún ẹni tí ń fẹ́ gba ṣọ́ọ̀bù tí onítàn sì fi ìkùnsínú faramọ́. Olórùka gbòòrùka ni, ọwọ́ àwíwá dòfo. Ó ti máa retí Àlàbá. Ẹrù mi ní kò tètè dé tó bí mo ti lérò tẹ́lẹ̀. Gbàrà tí mo sì rí gbà ni mo yára ṣàtìrẹ sọ́tọ̀ tí mo sì kó sínú mọ́tò tí mò ń kó bọ̀ yìí. Ṣé kí n já gbogbo rẹ̀ sọ́dọ̀ rẹ níhìn? Àbí díẹ̀ péré ló fẹ́? Táyà tí yóò tètè tà ni. Èmi ò gbọ́dọ̀ yan lé ọ lọ́wọ́ o. Iye tí ọkàn rẹ bá fi sílẹ̀ níyìn ni kí o fi sílẹ̀. O rò pé o lè ta eléyìí tán? Bójú báyìí lọ pẹ̀lú. Èé ṣe?
Labalábá, labalábá, mo mọ̀ tìrẹ bẹ́ẹ̀. Ibo ni ṣọ́ọ̀bù ọ̀hún wà? Àbí o gbàgbé láti wá ṣọ́ọ̀bù? Gbígbàgbé. Ṣọ́ọ̀bù tí mo ti wá rí ní ọjọ́ tí o kúrò lọ́dọ̀ mi níyìn gan. Ó yá, ká lọ síbi tó wà. Wọ́n jọ lọ sí ṣọ́ọ̀bù ní odò ọgbẹ̀. Wọ́n sì já ẹrù sílẹ̀ sínú ṣọ́ọ̀bù. Wọ́n jọ tò ó ni, ó sì wùnìyàn láti wò. Èlé ló wà ní wọ́n. Àwọn èyí 100 ni wọ́n jẹ́. Náírà 12 sí ni ọ̀kọ̀ọ̀kan bá dé. Iye tí ó bá wù ọ́ ló lè tà wọ́n. Ṣùgbọ́n èmi ó gba náírà kọ̀ọ̀kan lórí ẹyọ kọ̀ọ̀kan. Àwọn eléyìí 50 ni wọ́n. Náírà 15. Àwọn èyí 30 táyà ni. Ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ 20 náírà. Àwọn eléyìí 60 náírà ni ọ̀kọ̀ọ̀kan. 20 ni wọ́n jẹ́. Náírà kọ̀ọ̀kan ni kí o bá èmi wá lórí táyà kọ̀ọ̀kan. Iye yòówù tí o bá fẹ́ kí o tà wọ́n. Ìwọ ni o ní èrè yòókù. Ṣáà tọ́jú owó táyà kí o pé. Pẹ̀lú 200 náírà tí yóò jẹ́ èrè tèmi. Jẹ́ kí n ṣírò rẹ̀ sínú ìwé kí o rí. Ó mú ìwé kan. Ó bẹ̀rẹ̀ sí ṣírò rẹ̀ sílẹ̀ báyìí. 12 náírà times 100 is equal to 1,200 naira. 15 naira times 50 is equal to 750. 20 naira times 30 is equal to 600 naira. 60 naira times 20 is equal to 1,200 naira. Àròpọ̀ is equal to 3,750 naira. Èrè tèmi is equal to 200 naira. Àpapọ̀ is equal to 3,950 naira. Kó tó ìgbà wo kí n tún tó wá wò ọ́ láti mọ bí o ti ń tà sí. Èwo là ń dájọ́ sí ká tó roko ojúde ẹni. Ọjọ́ wo lo dé tó dé? Ṣebí bí o bá dé, ó rí ibi tí mo bá iṣẹ́ dé. Labalábá, labalábá, kò burú. N ò ní pẹ́ tí n ó fi wá. Ṣá máa retí mi. Báyìí ni Àlàbá di oníṣòwò, bí ìgbà tí ó sì gún àwúre ni. Ló ń tajà wẹ́lẹ́wẹ́lẹ́. Pàápàá àwọn táyà kéékèèké kí ọ̀sẹ̀ kan tó tán. Àlàbá ti ta gbogbo àwọn oní náírà 12 tán. Ó ta ọ̀kọ̀ọ̀kan ní náírà 15. Sámínù jèrè náírà kan lórí ọ̀kọ̀ọ̀kan. Àlàbá sì jèrè náírà 2. Bákan náà ni ó ta àwọn oní náírà 15 ní 20 náírà. Àti àwọn 20 náírà ní náírà 15. 70 náírà ló ta àwọn 60 náírà. Ó ta àwọn kékeré pátápátá tán. Ó ta àwọn tó pọwọ́lé wọn kù 5. Àwọn tó tún tẹ̀lé wọn ṣẹ́kù 8. Àwọn tí ó tóbi jùlọ náà sì ṣẹ́kù 8. Bí ó ti ń tà wọ́n ni àwọn oníbàárà ń béèrè sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aláròbọ̀ tún wá ń rà á lọ́dọ̀ rẹ̀ nítorí ọjà rẹ̀ rọjú ju èyí tí wọ́n ń rírà níbòmíràn gbogbo lọ. Ọjà yìí sì ti sọ ọ́ di olókìkí wéréwéré. Ó ṣòwò, ó jèrè, ó bóde pàdé. Táyà 99 ló ti tà. Ó ti bá Sámínù jèrè náírà 99. Ó fúnra rẹ̀ sì jèrè 450 náírà ó dín 4. Àtèrè tirẹ̀ àti ti Sámínù lápapọ̀ sì jẹ́ 450 náírà ó dín 5 láàrin ọ̀sẹ̀ kan péré. Owó ṣọ́ọ̀bù ti yọ, èrè sì ṣẹ́kù gọbọi. Kó wá sí wá kú kí Sámínù sì tún dé. Sámínù kò má ti tún kó ọjà mìíràn wá mọ́ o. Bẹ́ẹ̀ sì ni gbogbo ṣọ́ọ̀bù ló ti mọ́ fo. Ó retí títí kò rí Sámínù. Ó ta gbogbo ọjà náà tán pátápátá. Sámínù kò ṣáà dé. Ọ̀sẹ̀ kejì kọjá, ọ̀sẹ̀ kẹta kọjá, Sámínù kò dé. Àlàbá ń ṣí ṣọ́ọ̀bù ló fìfo láàárọ̀. Ó ń tì í bẹ́ẹ̀ lálẹ́. Bí àwọn oníbàárà rẹ̀ bá béèrè, a ní òun retí ẹrù òun ni. Bẹ́ẹ̀ ni kò sì purọ́. Gbogbo owó yìí pátápátá ló kó pamọ́ sí báǹkì Ìlàrẹ́. Ẹ̀rín pa á lọ́jọ́ kan nígbà tí ó yẹ iye owó tí ó ní sínú báǹkì náà wò nínú ìwé. Lójú rẹ̀, ó dàbí kí àwọn akọ̀wé ìjọ́sí tí àwọn ń kó owó sọ́dọ̀ wọn nígbà tí òun ta ìwé ìròyìn tó wà ní báǹkì náà kí wọ́n rí iye tí òun ti fi síbẹ̀ báyìí.
ṣùgbọ́n kò sí ọ̀kankan wọn níbẹ̀ mọ́. Dájúdájú iṣẹ́ ti gbé wọn lọ. Pẹ̀lú ìṣọ́ra ló fi ń náwó, kò jẹ́ ná ìnákúná. Ó ń sapá pé kí ó lè wá kówó jọ lẹ́ẹ̀kan náà yìí láì fi èrú kankan kùn. Ó mọ̀ pé òun náà ni yóò kúkú ná owó náà nígbà tí ó bá yá. Ohun tí a ó jẹ sùn, èwo ni ká máa jí jẹ. Ìgbà tí òun sì wá pa odò ọ̀yà tán, tí Sámínù kò jẹ́ kí òun lọ sóko alẹ́ mọ́ yìí ńkọ́ o. Ó wù ká rodò ká sùn. Kí ni kí ará ilé máa mu? Ọ̀sẹ̀ kẹrin kọjá kò rí Sámínù. Àlàbá bẹ̀rẹ̀ sí ronú. Owó ni òun kódà sínú báǹkì ní Ìlàrẹ́ yìí. Kò sí iṣẹ́ kankan tí ó ń ṣe fún òun. Bí gbogbo rẹ̀ kì í tilẹ̀ ṣe tòun. Ṣé bí òun ní ohun tí ó tó náírà nínú rẹ̀? Ó ní láti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú. Kàkà kí owó yìí jókòó kalẹ̀ bí ọ̀lẹ, bí ènìyàn bá fi ọ̀wọ́ èyí tí ṣètò níbẹ̀ ṣòwò ńkọ́? Nígbà tí òun kò bá fọwọ́ kan ti Sámínù, dájúdájú kì í ṣe ọ̀nà ẹ̀rú ni òun fi ń ṣòwò. Kò sì yẹ kí ẹ̀rù bà òun. Owó kọ́wọ́ kì í tilẹ̀ wà nílé kí ebíkébí máa pani. Ó lọ sí báǹkì ní Ìlàrẹ́. Ó lọ gba náírà, ó sì kọrí sí Ìbàdàn láti lọ rajà tí yóò máa tà ní ṣọ́ọ̀bù rẹ̀ títí tí Sámínù ó fi padà dé. Nígbà tí ó dé Ìbàdàn, ọ̀tọ̀ ní ibi tí ó ti fojú sí, ọ̀tọ̀ ní ibi tí ọ̀nà gbà. Ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta táyà kò lóǹkà ní Ìbàdàn, gbogbo wọn ló sì kún fọ́fọ́fọ́ fún táyà. Ṣùgbọ́n irú èyí tí òun fúnra rẹ̀ ń tà ní náírà 15 ní Ilé Ifẹ̀ níjọ́sí, 20 náírà ni ó bá ní Ìbàdàn. Wọ́n tilẹ̀ sọ pé nítorí tí ó fẹ́ ra púpọ̀ ni ó fi mọ̀ bẹ́ẹ̀. Ó tún béèrè iye tí wọ́n ń ta àwọn tí ó ń tà ní 20 náírà. Wọ́n sì sọ pé náírà 27 ni. Bẹ́ẹ̀ ni ṣá. Iye tí wọ́n ń ta táyà ní Ìbàdàn ga ju iye tí òun ti ń tà ní Ilé Ifẹ̀ lọ. Ó yọwó, kò tilẹ̀ rí ẹni dín òun ní kọ́bọ̀. Ó rìn, kò rí ibi tí ó ti dín sí ibi tí òun ti kọ́kọ́ nájà. Ó kirikiri, ọ̀rọ̀ di Ọlọ́run, òun wo ọmọ rẹ̀. Àbájọ tí àwọn oníbàárà fi ń ṣùrùbọ̀ òun bẹ́ẹ̀ ní Ilé Ifẹ̀, tí wọ́n fi kó táyà ọ̀dọ̀ òun tán láìkó ẹyọ kan. Àṣé wọn kò ríra bẹ́ẹ̀ ní Ìbàdàn. Ó wá rí pé bí òun tilẹ̀ ra táyà wọ̀nyí lọ sí Ilé Ifẹ̀ báyìí, òun kò ní lè tà wọ́n ní iye tí òun ti ń tà wọ́n rí tẹ́lẹ̀ tí aráyé fi ń sáré rà wọ́n. Ṣùgbọ́n ǹjẹ́ wọn ó tilẹ̀ máa rà wọ́n ní iye tí ó lè pé òun? Ibo tilẹ̀ ni Sámínù ti rí tirẹ̀ rà ní ẹ̀dínwó bẹ́ẹ̀? Sámínù ló ti wá lọ bí rámirámi yìí tí àbọ̀ rẹ̀ kò dájú mọ́ yìí. Àyàngbé ajá dùn, ṣùgbọ́n kinní kan ni a ó ṣáà máa jẹ́ kí ajá tó gbẹ. Ẹni tó bá sì gbin àgbàdo tó ní ìgbà tí ó bá gbó ni òun ó tó jẹun, kì í ṣe òun ni yóò jẹ àgbàdo náà. Bóyá Èkó ni Sámínù ti ń rajà. Àlàbá ré kọjá sí Èkó. Bí kì í tilẹ̀ ṣe Èkó ni Sámínù ti rà á, ọjà Èkó ṣáà ní láti dín sí ti Ìbàdàn. Ẹni tí kò mọ̀nà tó ń dá pàdé nígbà tí Àlàbá dé Èkó. Ó yà á lẹ́nu pé iye tí ó ń bá táyà ní Ìbàdàn ni wọ́n tún ń tà á l'Ékòó. Kò sí ibi tí kò wá dé. Àwọn ẹni tí kò mọ̀ rí tilẹ̀ ń ràn lọ́wọ́ bí wọ́n bá rí pé kò mọ ibì kan tí yóò yà sí. Wọ́n ń wá owó bàràǹdà tiwọn níbẹ̀. Ṣùgbọ́n Àlàbá kò ra nǹkan kan nígbà tí ó mọ iye tí òun fẹ́ máa tà á ní Ilé Ifẹ̀. Nígbẹ̀yìn ṣá, ó rí àwọn ọkùnrin kan tí wọ́n ní kí ó kúkú ká lọ sí Àpápá ní èbúté òkè òkun, wípé táyà ní láti dínwó lọ́hùn ju ti ṣọ́ọ̀bù àárín Èkó lọ, pé kò ní tí ì sí ẹ̀kúnwó àrúbọ̀ lórí rẹ̀. Ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ ìdí rẹ̀ gbọ́. Ẹni tó ṣàfihàn ló ní kí aráyé purọ́ fún òun. Wọ́n wọ takisí ní èbúté èrò, wọ́n kọrí sí ọ̀nà Àpápá. Wọ́n dé Ìgànmú ni wọ́n yà sínú igbó, ni wọ́n yọ̀bọ̀n sí Àlàbá, ni wọ́n ní kó kó owó ọwọ́ rẹ̀ fún àwọn bí kò bá fẹ́ fi ẹ̀mí ara rẹ̀ ṣòfò. Wọ́n ní kó wò yíká bóyá ó lè rí alàgàtà tí yóò yọ òun lọ́wọ́ àwọn. Àlàbá wò yíká, ó rí pé inú igbó làwọn dúró sí. Mọ́tò kọ̀ọ̀kan ń kọjá ní tòótọ́, ṣùgbọ́n lójú ìbọn ó mọ̀ pé òun kò gbọdọ̀ kígbe kí òkú òun má wá di àwátì, kí òun má wá léfòó lórí ọ̀sà lọ́jọ́ kẹta. Wọ́n lù ú ní ìlùkulù nígbà tí wọ́n gba owó rẹ̀ tán. Wọ́n já a sílẹ̀, wọ́n sì bá tiwọn lọ. Bí ọ̀rọ̀ bá kọjá ẹkún, ẹ̀rín láàrin. Ọ̀rọ̀ ò tí ì dùn ní kára là ń ṣomi lójú bí egbére. Àlàbá kò lè máa sunkún nítorí ọ̀rọ̀ rẹ̀ ju ẹkún lọ. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín
Àlàbá kò sì lè rẹ́rìn-ín ní ìlú onílùú láì mẹ́ni kankan, láì ní kọ́bọ̀ lọ́wọ́, láì mọ̀nà kúrò níbẹ̀. Ọ̀dọ̀ ta ni ìbá wá yà sí? Ilé ta ni ìbá lọ? Ọ̀nà àti padà sí ilé Ifẹ̀ dà? Abẹ̀bẹ̀ Àlàbá tún fi ibi pẹlẹbẹ lélẹ̀ lẹ́kọ̀ọ́. Tìrònú ni ó ń fẹsẹ̀ gbálẹ̀ lọ sọ́nà Àpápá. Kì í ṣe pé ó ní nǹkan kan láti ṣe lọ́hùn. Ẹsẹ̀ rẹ̀ ló kàn darí sọ́nà ibẹ̀. Àfi lójijì tí ó gbọ́ tí ẹnìkan ń pè é, máníjà. Ìgbà tí máníjà kò níye, kò jẹ́ kí ó kọ́kọ́ mọ̀ pé òun ni ẹni náà ń pè. Ṣùgbọ́n nígbà tí ó wo olúwa rẹ̀, ó rí pé ẹnìkan tí ó bá òun ra ọ̀pọ̀lọpọ̀ táyà ní ilé Ifẹ̀ láìpẹ́ ni. Kò fẹ́ kí onítọ̀hún fura pé ọ̀ràn ti bá òun. Ó yára tètè tújú ká. Ó gbọ́nra nù. Ó fi iná tó ṣẹ̀ṣẹ̀ jó mọ́ra. Ó tilẹ̀ rẹ́rìn músẹ́músẹ́. Èwo lẹ wá ṣe níhìn? Kòkó kan báyìí ni mo bá wọn kó wá sí yìí. Jíjá sílẹ̀ kò sì tí ì kàn mí. Lèmi bá ń mú fàájì kiri ní tèmi. Ọjọ́ wo lẹ wá fẹ́ padà sílé Ifẹ̀? Bí wọ́n bá gbà á lọ́wọ́ mi lónìí, a jẹ́ tìrọ̀lẹ́. Ṣùgbọ́n bí kò bá yá lónìí, a jẹ́ pé ó di àárọ̀ ọ̀la. Bóyá ẹ̀yin ni wọ́n kúkú máa bá padà lọ. Onítọ̀hún rẹ́rìn-ín. Ẹ̀yin lè wọ Jàǹpàkò. Bọ́ọ̀sì kúkú wà rẹ́kẹrẹ́kẹ́. Táksì ó sì gbé yín dé Igbóbì. Ó ju kí ènìyàn dé ilé Ifẹ̀ lọ ni. Ènìyàn bá fẹsẹ̀ rìn, ènìyàn bá gun kẹ̀kẹ́, ènìyàn bá sì wà lókè bí ẹyẹ. Kò ju kó dé ilé Ifẹ̀ náà lọ. Asúré tètè kò ní kọjá ilé. Arìngbẹ̀rẹ̀ kò sì ní sùn sọ́nà. Bó bá ti yá yín, ẹ̀yin ni wọ́n máa bá lọ ní tèmi ìjàre. Ẹ̀yin ti ṣe tán ni. Kí ni mo wá ṣe? Iṣẹ́ ráńpẹ́ kan lásán ni. Mo sì ti parí rẹ̀ látàárọ̀. Ẹ jẹ́ ká ya ilé ìtura ọ̀kan yẹn, ká fi ọtí díẹ̀ sára. Ìrànlọ́wọ́ gidi lẹ ṣe fún mi ní ti táyà ìjọ́sí. Ẹ jẹ́ ká lọ ṣe fàájì nílé ìtura. Kì í burúburú kó má kó ẹnìkankan mọ́ ni. Ẹni tí yóò kú la ò mọ̀. Àṣé ènìyàn tún lè rí olùrànlọ́wọ́ nínú irú wàhálà yìí. Ọ̀nà àrà lọ́lọ́run máa fi ràn nìyàn lọ́wọ́ o. Ó tó aago 5 ìrọ̀lẹ́ kí wọ́n tó kúrò ní Àpápá. Aago 4 òru sì kọjá dáadáa kí wọ́n tó sọ̀kalẹ̀ nílé Ifẹ̀. Ajá tó relé ẹkùn tó bọ̀, ká kí ikú ewu. Àlàbá wá táyà kúrò nílé, ó kọrí sí Ìbàdàn. Ìbàdàn lé, ó gbéra, ó dèkó. Èkó sèrọ̀, ó kọ́ lọ́gbọ́n. Ṣùgbọ́n ọ̀nà àrà ni aláàánú fi yọjú tí kò jẹ́ kí kinní ọ̀hún fòòró ẹ̀mí rẹ̀ ju bí ó ti rọra fojú rẹ̀ wíná lásán yẹn lọ. Ohun tó bá sì fẹ́ ń bẹ́ni lórí, bó bá fi mọ ní ṣíṣí ni ní fìlà, ǹjẹ́ kò ṣeun? Òwò tóbìnrin ò ṣe rí. Wọ́n pè é lólórun, ó sùn, ó dàyà bolẹ̀. Eré ọjà tó ti tà wá pòórá mọ́ lọ́wọ́. Owó tí ìbá fi san gbèsè owó ṣọ́ọ̀bù tó gbà. Owó tí ìbá fi san èlé orí owó, irọ́ o. Àwọn jàgùdà ló gbà lọ́wọ́ rẹ̀. Bí yóò tilẹ̀ sì pa òwò ṣíṣe tì, kì í ṣe owó ni ìbá fi ra irinṣẹ́. Owó tí ìbá fi ralẹ̀ tàbí kó fi fẹ́bìnrin, ọ̀nà wo ló náwó ọ̀hún sí tí kò sàn ju kí jàgùdà gbà lọ́wọ́ rẹ̀ lọ. Ṣùgbọ́n ẹni òjò bá pa tí Ṣàngó ò bá pa kó máa dúpẹ́ ni. Bẹ́ẹ̀ sì ni òun náà kọ́. Ìjẹ́ àná ló dùn mọ́ ehoro lẹ́nu. Kò mọ ibi tí Sámínù ti rí táyà àwa kó fún un. Ó ṣe bí Ìbàdàn ni tàbí Èkó. Ṣé bí oní nǹkan là á jẹ́ kó ṣe é? Ẹni tí kò bá mọ̀ dé ọlá ọlọ́lá bí tí sàṣàkú náà nìyí. Tó owó tóbìnrin ò ṣe rí. Ojú Àlàbá rí nǹkan lọ́nà Ìbàdàn. Ó rí pọ̀npọ́n náà yan nílùú Èkó. Oníyàn ṣe, ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín. Bí náà ni òwò tóbìnrin ò ṣe rí parí sí. Nínú ìwé atótó arére tí bàbá wa Ọládẹ̀jọ Òkèdíje tí wọ́n ti dolóògbé tí wọ́n kọ. Ǹjẹ́ títí ìgbà míì tá tún máa bára wa pàdé ní orí 10 tí bàbá pè ní irọ́ ni, àwàdà ni. Bùkọ́lá Ọ̀ṣunwó lórúkọ mi. Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Mo níbẹ̀ ṣe ń gbọ́ tẹ́ ń gbádùn ẹ̀. Ẹ máa like, ẹ máa comment, ẹ máa share, kẹ́ẹ̀dẹ̀ tó máa subscribe sí. Àjọṣe wa kò ní bàjẹ́. Ṣàró àwọn ọ̀gá ni mí èmi lọ́mọ oníbò ẹja ṣàró gbágbà ìyàwó àtàrúgbó ṣe lóge ọmọ ṣàró ọ̀gbẹ́ tòjò tẹ̀rún oníbò àwọ̀ ọ̀wọ́ tán gbogbo ní jẹ́ lómi. Mo lẹ́yìn ònìkan kọ́ o, mo tún mọ̀ mí sí.
ọ̀nà tẹ́ ẹ bá wá ẹ mọ́ gbàbẹ̀ mọ́ ọmọ ìyá méjì ń dènà déra wọn.